tabarẹ́ ni tí ó jẹ gbèsè tó ń ronú tó fẹ́ para rẹ̀ má wulẹ̀ ronú para ẹ̀ lọ wá ẹ̀dọ̀ màálù bí wọ́n bá ti ń pa màálù ní amateur lọ síbẹ̀ tó bá débẹ̀ ra ẹ̀dọ̀ màálù tó bá mọ̀ pé o lè jẹ tán lẹ́ẹ̀kan náà tó bá ti rà á má jẹ́ kó wọnú omi o má jẹ́ kán kìbọnú omi tẹ́ nylon sí wọn kó rà á síbẹ̀ má kìbọn mi má sínú tó o bá ti gbé délé bẹ́ẹ̀ iná ní kó o gé sí wẹ́wẹ́ iye ọjọ́ orí ẹ̀ ká ní 20 years ni ẹ́ ó gé sọ́nà 20 ká ní 40 ni ọ́ 40 ká ní 50 ni ó gé sọ́nà 50 ká ní 60 ni ó gé sọ́nà 60 ká ní 70 ó gé ẹ̀dọ̀ màálù sọ́nà 70 ìsásùn tuntun tó lọ́ọ̀lọ́ rà ó ti yọwọ́ ọjà kúrò lára rẹ̀ bó la ṣe yọwọ́ ọjà ó lè lọ́wọ́ ewé àkókò ìsásùn tó bá rà lọ́jà ó fi fọ́ nínú látẹ̀yìn ó fi wé nfọ́ ó fomi sí ó ti parí ó ti yọwọ́ ọjà kúrò mẹ́nu ẹgbẹ̀rún yẹn lè ti gbé wò tẹ́lẹ̀ náà ọ wàá kó ẹ̀dọ̀ màálù tó ti gé níye ọjọ́ orí rẹ̀ yẹn ó kó sínú ẹ̀ wá lọ wá ewé ìjẹ̀bù lẹ́yìn ewé ìjẹ̀bù ọ wá ewé ọ̀là ewé sáwéré pèpè ewé onítìkùtì ìyèrè lọ́pọ̀lọpọ̀ ata kò ní sí mbẹ́ o ò ní fata kankan sí ìyèrè lọ́lọ́ fi sí lọ́pọ̀lọpọ̀ kò láta o ó lépo ó nírú ó níyọ̀ kò ní magí o sọgbọ́n tí mò ń sọ yìí ọ wàá sè yóò jìnnà omi àgbọn ló fi ṣe ọ lọ wá àgbọn ò ní bomi sí o ìdínú kò gbọdọ̀ wọnú omi kankan omi àgbọn lọ́lọ́ fi ṣe ọ lọ ra àgbọn tó bá lómi inú bíi méjì mẹ́ta ọ wàá fọ ló fi ṣe àwọn bàbá wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ synapse ni wọ́n fi ń ṣe tán bá wá jẹ tán synapse wọn ò fi ṣomi ẹ̀ tán bá jẹ tán wọ́n wàá mu synapse lé lórí but Islam tako kéèyàn mutí ìyẹn lè fi ṣe dàwà torí kò sóògùn tá à ń lò tí ọ̀sọ̀ ti ń bẹ̀ ethanol kò sí ẹ wo oògùn kọ́tà máa ń lò yẹn àwọn oògùn kọ́ ọ̀fìn kankan yẹn ethanol ọtí wà ń bẹ̀ ló ń jẹ́ kéèyàn máa mú tó jẹ́ yẹn máa pòyì tí ò ní mọ ibi tó wà but ṣẹ̀rẹ́ Islam ò gbà àwọn òdẹ̀ ní báyìí lọ́wọ́ síbẹ̀ ẹ lọ wá omi àgbọn ẹnikẹ́ ẹ dá sí ẹ dá omi àgbọn sí ọ̀tọ̀ ni o má ṣe mistake pẹ̀lú ọ̀rọ̀ tí mò ń sọ o ká ní ọtí synapse náà fi extract egbòogi èèyàn lè mú o ká ní wọ́n lọ wá nǹkan tán kì í bí àwọn àgbo tá a máa ń ṣe tọ́nà bá dí mọ́yàn àwọn àgbo ewé oní ẹ̀yìn olóbe ewé sáwúrẹ́ pèpè ewé tábà díẹ̀ tọ́ máa ń kì yẹn sínú synapse tàbí ìtàn bá já sí pé èpo ọ̀gàn o ẹ̀yìn olóbe efinrin ewé ewúro tí wọ́n kì í sínú kínní kò sí tó ní kéèyàn má mú o nítorí pé ò ní rí oró ọtí ń bẹ̀ mọ́ ọtí yẹn wọ́n kàn fi extract ẹ̀ ni kó nínú shaft ẹ̀ ẹ dákun ẹja kó mbẹ̀ ètí mi wá ń sọ fún ọ yìí omi àgbọn ló fi ṣe omi tó fi ṣe àṣejẹ yẹn ọ wà sùn òṣùká ìdí rẹ̀ gbọ́dọ̀ kanlẹ̀ tó bá ti fẹ́ sọ ó sùn òṣùká ẹni aṣọ ló lè fi ṣòṣùká ẹni aṣọ ló lè fi ṣòṣùká ọ wà sọ ọbẹ̀ yẹn ka orí òṣùká yẹn nígbà ó bá jiná dáadáa tó bá ti jiná tó sọ kalẹ̀ tán ọ wàá jókòó tí ò ní jẹ́ òtútù tó fi jẹ́ sórí omi àgbọn yẹn ọ gbọ́dọ̀ jẹ àgbọn yẹn o àgbọn míì ló lè jẹ má jẹ àgbọn yẹn fi àgbọn yẹn ṣe sàárà tàbí kó sọnù kì í sì ṣe sí mi ò lè jẹ àgbọn mọ́ máa jẹ àgbọn tó bá wù ọ́ máa jẹ nǹkan tó bá wù ẹ́ lọ lẹ́yìn èyí wàá kúnlẹ̀ kó tì í kó kúnlẹ̀ tí àṣejẹ yẹn kó wá máa sọ fún àṣejẹ yẹn kó ṣàdúrà sí kó ọbẹ̀ lọ́n tí wípé wọ́n ọlọ́run bí ọmọdé bá jẹ gbèsè ìjẹbù ní ìbò gbogbo gbèsè tí mo jẹ ẹlẹ́dàá mi wá bá mi san orí mi wá bá ń san torí bẹ́ẹ̀ lómi ṣe jẹ gbèsè kọ̀ mọ̀ kọ̀kọ́lé kọ̀rọ̀kọ̀ tán bá bi léèrè pẹ̀lú pé ẹlẹ́yìn jẹ́ 10 million ẹlẹ́yìn jẹ́ 15 million ẹlẹ́yìn jẹ́ 4 million ẹlẹ́yìn jẹ́ 3 million kí lẹ fowó yẹn ṣe á lóun ọ̀ma ẹ̀rọ á ní aṣọ báyìí òun ò ti rà ń bẹ̀ níbi tó ti mọ̀ páyé ń bẹ nìyẹn
ayé ò ní gbọ́ orí ọwọ́ rẹ̀ dànù alibarika ọlá Al-Qur'an wọn dẹ̀ ní fàyè hàn ọ́ ọlá Muhammad Aminullah wọn a máa ṣàdúrà yìí pé bọ́mọdé bá jẹ gbèsè ìjẹbù ní bò ó ewé ìsàwìrì pèpè lọ́ọ́ pé ọkùnrin àtobìnrin wá kí wọ́n bá ń san gbèsè mi yìí o kọ́nù ò sí fún mi kán fi nǹkan dáadáa kán fi perí mi o ewé onítìkùtì àtọkùnrin àtobìnrin tí wọ́n wá bá mi pẹ̀lú owó ńláńlá kán fi nǹkan dáadáa kàn mí kán fi nǹkan dáadáa rò mí pé bí egungun pé àtẹ̀gùn àtẹran ìní máa ń bà sí rí ẹ̀dọ̀ o àtẹ̀gùn àtẹran ní máa ń bà sí rí ẹ̀dọ̀ o kásìrí mi ó bò kásìrí mi ọmọ tù ú pé àtẹ̀gùn àtẹran ní máa ń bà sí rí ẹ̀dọ̀ kásìrí mi ó bò kásìrí mi ọmọ tù ú o kò sẹ́ni tó mọ̀ ọ̀nà tí omi gbà wọnú àgbọn ọ̀nà tí ń gbà san gbèsè yìí má jẹ́ ó dí mọ́ mi má jẹ́ káwọn èèyàn ó dí mọ́ mi má dí mẹ́mi náà má sì fìdí rẹ̀ àwọn ọmọ aráyé má fìdí rẹ̀ èèyàn wá ṣàdúrà sí ó sì mú ọ jẹ́ ojú báyìí náà lọ oṣù karùn-ún lọ sọnù ìkòkò yẹn náà ò lè lọ fọ́ dànù kò sí nǹkan kan bẹ̀ mọ́ wọn àwọn tọ́lọ́run ṣe ṣùgbọ́n mo mọ̀ pé dáadáa lọ́lọ́run ṣe ẹ dákun ẹ ṣe kó tó di pa bọ́ sí January ẹ try rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ try rẹ̀ tádùn àyín bá gbà ẹ pè mí ẹ rí ìyanu Ọlọ́run ẹ rí àánú Ọlọ́run ẹ rí àránṣẹ́ Ọlọ́run ẹ rí ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run gbogbo ohun tí ń pa yín láyà lórí gbèsè yẹn Ọlọ́run ó fi yín lọ́kànbalẹ̀ ńbẹ̀ mọ́tò dípọ̀ jẹ gbèsè kó para rẹ o wọ́n sì rorò kúrò síra rẹ o ẹni tó bá para rẹ lórí àdánwò kan yóò rí ìbínú Ọlọ́run o mọ́ para rẹ o Ọlọ́run ó ṣe dáadáa pẹ̀lú yín kó lè jẹ́ ẹlẹ́ẹ̀kejì fún àǹfààní fún wa àwọn obìnrin tá a wà nílé ọkọ tá à ń bẹ lọ́wọ́ ọmọ tá a rọmọ bí mọ́ torí bẹ́ẹ̀ kúrò nílé ọkọ ẹ jẹ́ kí n fún yín ní ìtẹ́lò ṣùgbọ́n ṣáájú bẹ́ẹ̀ ẹ pe nọ́mbà mi 08037199363 tẹ́ bá ní béèrè yìí kí yìí tẹ́ fẹ́ béèrè 08037199363 kílẹ̀ lọ wá fún ẹni tó ń bẹ lọ́wọ́ ọmọ tí èsì ṣe pé ẹ̀dà ló mú kì í ṣe ẹ̀dà òró kì í ṣe tìbú kì í ṣe infection wọ́n ti wọnú trọ́sẹ̀ wọ́n ti wọnú ti ṣe scan kò mọ̀ wọn ò rí nǹkan kan bẹ́ẹ̀ náà ṣùgbọ́n kìíní yóò dúró ẹ sọ fún rẹ ní bẹ́ẹ̀ ẹni kọ́ lọ wá ewé làpálàpá pupa tó já kó pọ̀ kọ́ wá wá omi ọsàn wẹ́wẹ́ tó fún fúnra rẹ̀ kọ́ wá fi gbo ewé làpálàpá yẹn kọ́ rọ́ pamọ́ sínú ògò kan kọ́ rọ́ sínú ògò kan tó bá ti jí láàárọ̀ kó jí papọ̀ kọ́ máa mu salt cup ẹ̀kọ̀ọ̀kan ẹni tó bá ní ọ̀sà kọ́ máa mu o ẹni tí máa bẹ lọ́wọ́n ọmọ kọ́ máa mu níjọ́ tó yín ó dénú ẹ̀ kò ní mọ̀ àánú Ọlọ́run ó sì wọlé wá bá wò ó wọ́n sì kọ́ṣe àwọn olórí burúkú èèyàn kan o tó ṣe pé tí wọn ò bá róyún ní kò sẹ́ni tí ò lè gorí wọn kò sẹ́ni tí ò lè togi ságò àdògán wọn téèyàn bá ń bẹ lọ́wọ́n ọmọ tó bá já sí pé ọ̀rọ̀ táwọn Yorùbá ń sọ lọ́tẹ̀lé pé ẹni tí ń wá oyún kì í kọ okókókó ìjẹ́ kéèyàn ọ̀rọ̀ ọmọ bí o bẹ̀rù Ọlọ́run sì bẹ́ẹ̀ lọ́n kọ́lọ́run ó fọ ọlọ́mọ àlùbáríkà ọba tó dùn àwọn tàná yóò dùn wọn náà nù àánú Ọlọ́run ó dé bá wa o lágbára Ọlọ́run bí ọdún yìí ṣe ń lọ sópin àlàáfíà wa ò ní lọ sópin ìbànújẹ́ ò ní kàn wá gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ̀ ní fọwọ́ gbọ́mọ sí ẹ̀ ní fi gbèsè wọnú ọdún yìí Ọlọ́run ó fi yín láyà balẹ̀ àwọn tó wà nínú àìsàn nínú yín Ọlọ́run ó bá tú wọn sílẹ̀ ẹni tó wà nínú ìdààmú Ọlọ́run ó bá tú wọn sílẹ̀ ẹni tó wà nínú ìfòòró Ọlọ́run ó bá tú wọn sílẹ̀ ẹni tó wà nínú òde oṣó Ọlọ́run ó bá tú wọn sílẹ̀ ẹni tó wà nínú òde àjẹ́ Ọlọ́run ó bá tú wọn sílẹ̀ ẹni tó wà nínú òde èpè Ọlọ́run ó bá tú wọn sílẹ̀ ẹni tó wà nínú òde ègún Ọlọ́run ó bá tú wọn sílẹ̀ ẹni tó wà nínú òde àṣìṣe tó yẹ pé mistake ló ṣe Ọlọ́run ó bá tú wọn sílẹ̀ ẹni tó wà nínú òde èèwọ̀ tó yẹ pé èèwọ̀ náà ló jẹ ní wàhálà dé sínú ayé ẹ̀ Ọlọ́run ó bá tú wọn sílẹ̀ ẹ sì ká ṣe dáadáa ká sì bẹ̀rù Ọlọ́run ẹ̀yin èèyàn ọdún lọ sí òpin ẹ jẹ́ ká ṣọ́ra o ẹ ṣọ́ra o Ọlọ́run ó ṣe dáadáa pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa o mo tún ṣàdúrà fún alẹ́ kan sí wípé àánú Ọlọ́run ó máa bá yín o orúkọ tèmi TMP Alhaj Adéagbo Kamaldeen Raji assalamu alaikum wa rahmatulahi wa barakatuh nọ́mbà mi 08037199363 ó dàbọ̀.